ìbà tí wáyé ọjọ́, ìbà tí bùyọ́ oòrùn, ìbà lọ́wọ́ kábíyèsí olódùmarè ọba níbikíbi. Ọ̀pábídà sọ́bídéré ọba gírì lẹ́yìn asòtítọ́ akọ̀mátòsíkà lẹ́yìn. Kábíyèsí rẹ̀ olódùmarè ọba mímọ́. Ọba táìpè jẹ́rìí rọ́ níbikíbi. Ọba tó ti ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ, ọ̀wàwà tó ti wà kí gbogbo wàwà ó tó máa wà. Òun ní bẹ ká tó máa bẹ, òun ní bẹ ní wákàtí ọ̀wọ̀ yóò sì máa bẹ lọ títí ayé ìnípẹ̀kun. Ǹjẹ́ kábíyèsí rẹ̀ níbikíbi àwa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ìbà lọ́wọ́ gbogbo àwọn ọba tí ó rólé fọ́ba aláwọ̀rọ̀ bí lórí ilẹ̀ alààyè níbí. Àwọn ọba aládé gbogbo yín ni mo kí, mo ṣe kábíyèsí gbogbo ọba. Bẹ́ẹ̀ kára ó lè fún gbogbo ọrùn tí ń lè jìgbàrà ìlẹ̀kẹ̀. Ẹ̀yin ìyálélé baálélé tí ń gbà mí lákòókò yìí mo kí yín, n ò lólódì kankan, wọ́n léwúrẹ́ ò lólódì kankan, kò síbi tí ò tiẹ̀ ní jẹ́ dé. Ọ̀ṣẹ́ àkàrẹ̀mú yín náà ní Kóredé ọmọ àgọ́ lófìkì máa ní kọ́lé mi olókùn ọ̀la ké eku yọ mu ní epo yọkọ́tọ̀ ní kò ájì lásá. Yọkọ́tọ̀ ní kò ájì fà òjìfà tẹ́mu tí ọ̀pá ẹ̀ wò ẹ jẹ́ ń da adóbá òun torí àkókò òun gẹ àrọ́jọ́ mùsùlùkù. Wọ́n sì ní adébẹ̀yìn máma kọ́ńkọ́ àgbà ọ̀lẹ́nirú wọn. Nígbà wáṣẹ̀ lẹ́tò tẹ́tí mọ̀ pé kíni a máa ń wo kíní ṣẹlẹ̀ láyé àtijọ́. Ń bẹ láyé àtijọ́ tí ò sí mọ́ lóde tòní ni, àbí ń bẹ lóde tòní tí ò sí rú rẹ̀ láyé àtijọ́, àbí tẹ̀ wọ́n ń bẹ nígbà wáṣẹ̀ ń bẹ lákòókò yìí, ṣé bí ṣe ń bẹ látètè kọ́ṣe òun náà ló tó wà lákòókò yìí, sóhun gbogbo wa mú wa lọ síwájú ni àbí ń fọ̀ wá sẹ́yìn. Ẹ ti mọ̀ pé tàní òjò tèrí èmi mọ́ sọ́jàre ọ̀rọ̀ tọ̀tún náà ọ̀rọ̀ tiwa lórí ìkànnì Ìlúkù online communication níbi ẹ ti máa ní dayín lágara. Lónìí mo là ń lọ, wọ́n níbi tá à ń lọ òjìnà, níbi à ń yàbá yìí ló pọ̀. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ dákun ẹ jẹ́ àjọ wètò tòní. Èmi a máa sọ́pọ̀jọ bí eré kèé ṣeré, ọjà àwàdà ni kèé ṣàwàdà. Lóde òní, onírúurú nǹkan ní bàyé jẹ́, tó yẹ pé ìhà tá a kọ́ dà, ìhà kọ̀ọ̀kan mí ni. Onírúurú nǹkan ló jẹ́ pé ibẹ̀ láyé àtijọ́ kèé ṣe pé kò sí ìbọ̀tọ̀ nẹ̀ táwa fi ń lò ó lónìí ní wọ́n mú gbogbo polúkúrú musu. Ẹ̀yin wò pé kí ni mò ń wí? Wọ́n lẹ́ni tá ń gbéyàwó lọ́ọ́ bá yìí garùn. Lágbára ẹlẹ́dà ojú tẹ fi ń wò mí ò ní fọ́. Bẹ́ẹ̀ tí tẹ fi ń gbọ́rọ̀ mi ò ní relédè yín. Kí ni ohun tí ń kọ mí lóminú? Ta ni ó yẹ ká fi ṣètò fúnra wa? Kájọ yẹ̀ wò. Òun lọ̀rọ̀ orin gbígbọ́. Orin ti pọ̀ káàkiri lónìí, ìsìn ń bẹ láyé àtijọ́ ó ti wà látàyé àwọn bàbá wa. Orin ń bẹ tí wọ́n ń gbọ́. Orin máa ń ṣèyàn lóore, ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́, ó máa ń kókórí abani láyé àtijọ́. Orin a máa lànà níbi tọ́nà bá fẹ́ dí. Orin a máa ṣàpèjúwe alágbára láwùjọ láyé àtijọ́. Kódà orin a máa ṣàpèjúwe ọ̀tọ̀kùlú ènìyàn. Kò dàbí ayé òde òní. Àwọn bàbá wa kan ń bẹ tí wọ́n ti kọrin ìtẹ̀ ò lè gbàgbé wọn nílẹ̀ Yorùbá. Wọ́n forin wọn jíṣẹ́ ni. Láì lo Kùránì àbí kí wọ́n lo Bíbélì, wọ́n sì fi jíṣẹ́ ọba mi aláwòrán bí lórí ilẹ̀ alààyè. Tó bá lọ mọ́ ti gbà wáṣẹ̀, tó ọmọgbà tí wọ́n ń kọrin nígbà náà lọ́hùn sọ́pọ̀ Márúnà Ṣọ̀lá. Ọ̀pọ̀ ọmọ Yùsúùfù Ọlátúnjí, babalẹ́gbàánu. Àbọ̀pọ̀ ọmọ Dígítọ̀ lókè Ògùn ti àtiwá níbí. Àbọ̀ ọmọ bàbá ńlọrin, bàbá dada kó àdà. Odò láyà rẹ̀ mú. Orin wọn wọ́n fi síyàn létí, wọ́n fi ń làyàn lóye, wọ́n sì fi ń túnlé ayé ṣe, kódà wọ́n ń forin pẹ̀tù sáwọ̀. Kódà tí Májì Barrister láyẹyẹ tó dágbére fáyé níjọ́wọ́ àná, àwọn bàbá yìí ti forin ṣe èsì tí wọ́n ti fi ṣe wáàsí. Ṣùgbọ́n lóde òní orin tá à ń gbọ́ ìburú pọ̀. Àìmọye orin tó yẹ pé kí ni òun lọ́ fa ọ̀pọ̀lọpọ̀ làlúrí tí ń dé bá wa lákòókò yìí. Ọ̀pọ̀lọpọ̀ làásìgbò tí ń dé láàrin wa orin lọ́fọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀, orin ìwò lọ́mọ tiẹ̀ ń gbọ́ lọ́ọ̀dẹ̀ lákòókò yìí. Àìmọye oṣù sára kọ̀tábà, àìmọye àwọn onírúurú orin ń fẹ́ lóde òní tó epo ti báyé jẹ́. Orin ti mú ọ̀pọ̀lọpọ̀ sí wa wù, orin ti mú ọ̀pọ̀lọpọ̀ sì ṣe. Ṣé ká wá sọ pé kórin ó dúró ni àbí kí wọ́n má kọrin mọ́ pàápàá? Orin ò ṣeé dá dúró, orin ò ṣeé má gbọ́, iṣẹ́ oúnjẹ òòjọ́ àwọn ẹnìkan ní sí orin jẹ́. Ṣùgbọ́n orin wo ni wọ́n ń gbọ́? Orin tí ọba ti tà lórí igbá ẹni tí ń kọrin ọmọ kórin tóun kọ ọ̀dà ni. Àwọn bàbá yóò ṣe tiwọn bẹ́ẹ̀.
àìmọye ó ti mú wèrè yó àwọn orin báyìí á sì rí pé ìtọ́sọ́nà ní jẹ́ fún ọmọ mi ìgẹ́ wa tẹ̀ ẹ̀kọ́ kíní kẹ́ kérésì ẹ ti mọ̀ pé tó bá kérésì ò ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ọ̀gọ́ àrí kérésì yàrá ẹ bá sàmì ẹ̀ gbogbo èyí tẹ́ wò mí nílé orí ti ba yí jẹ́ ohun gbogbo ń polúkúrú musu kò rí bíi ti ẹbí àtètè kọ́sẹ̀ kò rí bíi tàwọn bàbá wa tá a bá wá bí wọn aláyédáyé ọ̀làjú western life ni western civilization onírúurú nǹkan ni wọ́n mọ̀ wí ṣùgbọ́n tá a bá sọ pé ọ̀làjú dé só mú kóhun gbogbo polúkúrú musu ni só mú kóhun gbogbo máa bàjẹ́ ni kódà láì ní dọwọ́ bẹnu sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ orin míì tí mọ́mọ́ ṣàṣìṣe ọmọ mi ti dọ̀gá ó ti dìgárá ọlọ́ṣà ọmọ mi ti di kíni ẹ ti mọ̀ ara mọ́kọ́dà onírúurú orin ni orin ń táyé ṣe orin ń bayé jẹ́ orin tọ́mọ tiẹ̀ ń gbọ́ lónìí ṣe ń táyé ṣe ni a sọ pé òṣorin látàyé àtijọ́ a sì sọ pé kẹ́ ẹ má gbórin mọ́ ẹ má gbórin orin tó mọ́pọlọ lọ́wọ́ ẹ má gbórin orin tó kún fọ́pọ̀lọpọ̀ làákàyè. àìmọye àwọn ìyá àwọn bàbá nílé fẹ́ pé orin tí wọ́n rà lọ́lé fáwọn ọmọ wọn gan kìí sorin tó wetí gbọ́ kìí sorin tó yẹ pé ẹ gbọ́dọ̀ máa gbọ́ngbà tálejò bá wà yẹn wá nítorí ẹ má jẹ́ àpàrọ̀ tẹ̀ra wa jẹ orin tá a máa ń gbọ́ngbà míì má ṣàpèjúwe irú ẹ̀dá tó jẹ́ láì tí ì sọ̀rọ̀ orin tó bá ń gbọ́ngbà mìíràn a máa ṣàpèjúwe bí lè yín ṣe rí láì tí ì sọ̀rọ̀ kódà tó bá dá òjò orin tó bá ń gbọ́ wá lágbájá ibi tó wà ní orin ń bayé jẹ́ ṣùgbọ́n bórin ṣe ń bayé jẹ́ tó ẹ jẹ́ káwọ́ tún máa gbórin tí ń táyé ṣe. ẹ gbọ́ wọ́n ní kì í dùn kó pọ̀ kó pẹ́ sókè lọ́bẹ̀ ògbé èmi àní ọjọ́ bí eré kìí ṣeré ọjọ́ bí àwàdà kìí ṣàwàdà èyí tá a bá ti gbọ́ tó bá jẹ́ titi wa ẹjẹ́ àjọ ọmọ yẹ̀ wò ibi tó bá yẹ ká tún ṣe ẹjẹ́ àjọ tún ṣe kó ń gbogbo lè bá a padà sípò bíi àtètè kọ́ṣe bí ìgbà ayé àwọn bàbá wa tó ń gbogbo ń lọ ní mẹ̀lọmẹ̀lọ wọ́n ń gbórin ẹ̀yin náà mọ̀ gbórin èyí tó dánú orin ẹjẹ́ àmọ́ gbọ́ ẹ má jẹ́ ọmọ tí mo wèrè yó ẹ wò ó ní ẹsẹ̀ ọlọ́bẹ̀ ẹ̀ṣọ́ kódà adúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ farabalẹ̀ tẹ́ bá wa jẹ́ǹjẹ́ òun nítorí ìfẹ́ ọ̀sàgbà mo bù wọ́n ngbà tá a ṣe tá a bá lè yọ tẹ́ bá lè fẹ́ kí la fẹ́ ṣe wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni torí ni tó máa ní lójú èèyàn lórí ló ṣe bẹ́ẹ̀ tí ò tẹ́ rí nǹkan kan fáǹfààní ìwọ tó bá fẹ́ polówó ní ìkànnì Luku TV pè mí sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi 07061059910 dára ẹ láàmú náà lọ́wọ́ àlójú móhùnmáwòrán mú un níbẹ̀ kó o pè wá ìwọ lè ṣagbátẹrù ètò o sì lè gbé ìpolówó rẹ wá ẹ gbọ́ èmi ń lọ lónìí wọn ò nílò lẹ́jà tó lọ tí ò dénú bú lọ́kọ̀ọ̀kọ̀ tó lọ títí tọkọ̀ tí ò dálé odò ìlọlékèlèké tó lọ títí tọkọ̀ tí ò délù kẹfún wọn padà lọ́jọ́ mẹ́jọ lágbára àláwùrọ̀ bí ẹ gbọ́ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ire lọ́ọ̀dẹ wa.